tẹ́ ẹ bá ti ń gbọ́ restructuring ìjẹun àgbà ni o. Bàbá Èkìtì ló sọ̀rọ̀ yìí tó fọ̀rọ̀ yìí ránṣẹ́ sí gbogbo àwọn tí wọ́n kọ̀ fún restructuring. Dàbí ẹni pé bàbá Èkìtì ń béèrè pé ṣé restructuring lọ̀rọ̀ kàn báyìí, àmọ́ ẹ gbọ́ gbogbo ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu wọn nítorí bàbá Èkìtì fòkò ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn àgbà Yorùbá tí wọ́n gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé lórí bí Yorùbá ṣe máa ní ìsinmi. Gbogbo wọn ni bàbá Èkìtì fọ̀rọ̀ ránṣẹ́ sí o. Kódà wọ́n tú àwọn àṣírí kan lórí ìdí tí àwọn ọba kan àbí àwọn àgbà Yorùbá kan tí wọ́n ṣe fẹ́ràn Sunday Igboho, tí Igboho ṣe dàbí ọ̀tá sí wọn. Kí ni wọ́n ló fà á gangan? Ẹ wo bàbá Èkìtì sọ àṣírí nínú fọ́nrán yìí o. Gbogbo ẹ̀ ni wọ́n sọ àti gbogbo ìgbésẹ̀ tó yẹ kí àwọn ọmọ Yorùbá tètè máa gbé. Ẹ máa gbọ́ lẹ́nu bàbá Èkìtì. Ẹ̀rí ẹni tí òun aláṣọ funfun alágbádá funfun abọ́gibọ̀pẹ̀ bọ òkun bọ ọ̀sà Ọya festival, Shango festival, Ìrókò festival, Gani festival, igi ọmọ festival. Ó tún kọ̀ fún restructuring. Ẹ má gbàgbé tí mo sọ níjọ́ àná pé bàbá kan pè mí pé tí n bá ti ń gbọ́ restructuring ìjẹun àgbà ni ọmọ kékeré tí máa jẹun àgbà ilẹ̀ Yorùbá máa yọ̀ wọ́n gbẹ̀yìn ni. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ní pé kí ìran Yorùbá ó máa nísinmi, irú wọn ò lè nísinmi. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ní kí ìran Yorùbá ò ní ní òmìnira àti ilé àtọ̀nà ẹ̀ kò ní ní òmìnira, yóò máa fi ìnira kàkà kó ní òmìnira, ìnira ni ó máa fi. A máa ríran lóòótọ́ dẹ̀ ló wí àwọn bàbá wa yẹ o. Àwọn bàbá wa àtijọ́ ni kì í ṣe àwọn bàbá àtòní o. Àwọn bàbá àtòní ò rí títí wá rò pé tá a bá ń sunkún a máa ríran. Yorùbá ẹwẹ́nu ọlẹ̀kẹ́ ẹwẹ́nu ọkọ́. Mo ti sọ fún wa pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbèkùn ní Nàìjíríà jẹ́ fún wa. Nàìjíríà wa ń kọ́ àwọn ọmọ Yorùbá tá à ń wò gẹ́gẹ́ bí àgbàlagbà sí ọjọ́ ọ̀la wa àtàwọn ọba wa. Ṣé àwọn ọba tó ń gbowó ẹ̀mí ọmọ wọn? Ṣé àwọn ọba tí ò kọ̀ kí ilẹ̀ Yorùbá má dahoro? Nígbà tí mo gbọ́rọ̀ Ọ̀yọ́túnjí wọ́n ń jíjà àgbà, èmi ni mo ń kọ́ńtró Ọ̀yọ́túnjí, ìwọ ló máa kọ́ńtró Ọ̀yọ́túnjí, ẹ jáwọ́ yín kò lọ́nà Ọ̀yọ́túnjí. Àwa Yorùbá gan tá a wà ní ilẹ̀ Yorùbá wọn àrí títí wá rò. Nígbà tá mọ̀ pé Ọ̀yọ́túnjí dọ́là ó máa wọlé láti bẹ̀. Ẹni tó lọ rajà adẹ́tẹ̀ ni o, ó lọ rẹ̀ pa. Wọ́n ń tẹ̀pà fún lọ́wọ́, wọ́n á ní kó mọ́ wá, ó ní ẹ̀ tí ìfisẹ́ pa mi. Ẹ̀já béèrè lọ́wọ́ adẹ́tẹ̀ pé ojú ọjà gan tó rà sóyè lọ́wọ́ kó ká má wàá sọ pé èyí. Àwa Yorùbá tá a wà ń lé àgèrè àwọn ọba, wọ́n wá lọ ń jà sí ìlú onílùú ní l'Amẹ́ríkà lọ. They are all our enemy. Àwa la máa gbára wa. Yorùbá wípé ẹnu ẹni lẹni fi kọ mẹ́jẹ, kì í ṣe ẹnu nìkan sí. In that rally ká fi gbogbo ọwọ́ wa ẹsẹ̀ wa ká fi kọ́. Don't wait for anybody. Àwọn tá à ń wò gẹ́gẹ́ bí àgbà yìí, àwọn tá à ń wò gẹ́gẹ́ bí ọba yìí, wọn ò fẹ́ ká lọ́jọ́ ọ̀la tó dára. Bí Yorùbá bá parẹ́ lórí wọn kò kàn wọ́n. Àwọn ayé àtijọ́ ní Yorùbá ti máa ní ọba tí ń sọ ìgbẹ́ dilé. Ayé àtijọ́ la máa ti ní ọba tí máa ń sọ ìgbẹ́ dọ̀jà, tí ìlú a máa ń gbòòrò sí. Tẹ̀kù ọmọ ké bí eku, tẹ̀yẹ ọmọ ké bí ẹyẹ, tọmọ ènìyàn gan ọmọ rìn bí ọmọ ènìyàn. Ṣùgbọ́n àwọn tó bá tó dé òní àtàwọn àgbààgbà tó dé òní, àwọn máa ń sọ ìlú di ahoro ni. A máa ń sọ ìlú dahoro ni torí pé wọn ò rí títí wá rò. They know. Ìjọ wo lẹ gbogbo ariwo tá a ti ń pa láti inú ọdún yìí, gbogbo wa láti mọṣẹ́ tí àwọn Fúlàní ti ṣe lọ́dọ̀ wa. Ìjọ wo lẹ rí ọba kan kó jáde síta? Wọn à ní jáde. Àwọn ọba afẹ̀ṣẹ́kù bí òjò, wọn à ní jáde. Àwọn ọba tó mọ̀ bọ́ ṣe ń gbowó orí ọmọ wọn tá ń ta ìran Yorùbá fún Fúlàní,
mo gbọ́ ìtàn kan ẹni tó ìtàn tí ẹ̀kọ́ ó pè mí ní ó wá ń sọ fún mi pé bàbá òun wà ń bẹ̀ ó dàbí pé ọba náà ni bàbá ẹ̀ bó ṣe ń bá mi sọ̀rọ̀ yẹ mo wá ń nọ́tìsì pé Yorùbá ẹ̀ ò dán mọ́rán mo wá ní sí Yorùbá ní yíṣá ó ní kí n má lọ bẹ̀ ohun tó ń fẹ́ pè mí fún ni kí n gbọ́ mo máa ń sọ pé wọ́n máa ń pè mí ní aláìní iṣẹ́ dáadáa wọ́n á ní mò ń sọ̀rọ̀ without sense ó dẹ̀ da tí ènìyàn ò bá ní sense léni a lè ní sense nínú Nàìjíríà torí Nàìjíríà gan ò fẹ́ kí Yorùbá ó ní sense ṣùgbọ́n tá a bá wọnú òmìnira wa àtúgbò ìwà sẹ́ẹ̀tì dáadáa we will be able to have sense. ó ní àkàn ń pariwo ni ó ní ìjọta ti ń pariwo ṣáà rí pé àwọn ọba wa sọ̀rọ̀ tàbá àwọn àgbààgbà wa name the senators the rep the governor ó ní wọ́n ti ní mítì pẹ̀lú àwọn bàbá wọn lókè ọ̀yà lọ́hùn ní mítì yẹn Sultan of Sokoto was there ó dárúkọ àwọn ọba títí wá ń bíbà yìí ó ní ibẹ̀ làwọn Fúlàní ti ń sọ fún àwọn ọba wa àtàwọn sẹ́nitọ̀ wa tó wà ń bẹ̀ táwọn láwùjọ ìpàdé ibi tán pèrò ọ̀ràn sí ìran wọn táwọn náà dẹ̀ wà ń bẹ̀ pé ẹ̀ ń wo àwọn ọmọdé wọn ń pariwo òmìnira òmìnira ẹ̀ ń wo wọn náà fẹ́ gba orílẹ̀-èdè wọn ẹ̀dẹ̀dákẹ́dẹ̀ ń wòran ṣé ẹ mọ̀ pé tán bá ti gba òmìnira yẹn tán owó àwòfù gift tẹ́ ẹ̀ rí gbà àwọn eléyìí ò ní jẹ́ kẹ́ ẹ rí gbà mọ́ ó ní nínú ìkan nínú wọn nínú ọba Ìgbò wá sọ pé what do you mean for that ló wá ní pé àwọn tó wà nílùú òyìnbó yẹ àwọn ní igi lẹ́yìn ọgbà wọn àwọn ló ń là wọ́n lójú náà sọ fún wọn wípé ìgbé ayé tó ń gbé ní Nàìjíríà ìgbé ayé tí ò dáa ni pé it is better that we have our own nation pé ẹ̀rí àwọn ọmọ títí wọn mo wá ní ó dẹnu lé ọ̀rọ̀ mi tí ìṣọjọ́ èdè tí mi ò tí ì ní sọ lẹ́nu ó wá lọ tó ń wá jókòó pé alábàjọ táwọn ọba yìí ò rí títí wá rò àṣé àwọn Fúlàní ti sọ fún wọn pé tá bá gba orílẹ̀-èdè tán tọ́lọ́run bá ṣe tá bá gba orílẹ̀-èdè wa jíìpù tán ń gbà lọ́fẹ̀ẹ́ brown envelope tán ń gbà lọ́fẹ̀ẹ́ mo fẹ́ lọ sí Amẹ́ríkà fẹ̀rẹ̀ tán ń gbà lọ́fẹ̀ẹ́ àwọn náà ti mọ̀ pé wọn ò ní rí gbà mọ́ pé alábàjọ Fúlàní ń kọ́ àwọn ọba ilẹ̀ Yorùbá sí àwọn ọmọ wọn Fúlàní ń kọ́ àwọn ọba wa sí ń tán pè ní ọjọ́ ọ̀la fún ìran Yorùbá Fúlàní ń kọ́ àwọn ọba wa láti ṣe ọ̀tá sí òmìnira Yorùbá wọ́n bá orísun wọn jà wọ́n dẹ̀ dúró wọ́n dẹ̀ pèrè àwọn lọ́ba wọ́n ń tàpá sí orísun wọn wọ́n dẹ̀ pèrè àwọn lọ́ba and they want the Fulani to succeed ní mission tó ń gbé dání lórí ọ̀rọ̀ Yorùbá mo ti sọ fún yín pé mo sọ̀rọ̀ kan pé the majority of Obas in Yorùbá land dey see Sunday Igboho as enemy ara ọ̀rọ̀ tán ni mò ń sọ pé kò mú sẹ́ǹsì dání nìyẹn I did not say all of them but the majority of them including the majority of our leaders they see Sunday Igboho as our enemy torí kíni torí pé ọmọkùnrin yẹn jáde síta ó ṣí ojú ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú àwọn tó wà nílùú òyìnbó wọ́n ti sọ fún wa rí tẹ́ bá gbàgbé ìmí ọmọ ọ̀ràn yín létí program talẹ̀ yìí ẹ bá dọ̀la àwọn tó wà nílé ẹ̀ rí wò wọ́n ti sọ fún wa rí pé àwọn tó wà nílùú òyìnbó ló fẹ́ dógun lẹ̀ ṣé àwọn aráàlú òyìnbó ló ń dógun lẹ̀ báyìí àbáwọn sẹ́nitọ̀ wa àwọn rẹ̀pọ̀ wa àwọn gómìnà wa àwọn ọba wa tó sọ ayé wa di ìdàkudà
alábàjọ mo wá rò papọ̀, mo wá come across one video tí sísá mi kan send sí mi níbi tí ń pe àwọn ọba wa ní ẹrú ẹranko, pé ẹranko làwọn ọba ilẹ̀ Yorùbá, pé àwọn ọba ilẹ̀ Yorùbá tó ń sin màálù tá a bá ń pè wọ́n ní ẹranko, tá à ń pè àwọn Fúlàní ní ẹranko, pé àwọn ọba wa tó ń sin màálù ẹranko náà làwọn náà. Àwọn ọba ilé jáde síta pé ìrọ́nà àwọn ò ní màálù, wọ́n sì màálù, Fúlàní ló jáde síta tó sọ bẹ́ẹ̀ o. Torí Fúlàní làwọn ọba wa fi di ọ̀tá wa, torí Fúlàní làwọn ọba ilẹ̀ Yorùbá fi kẹ̀yìn sí orísun wọn, tí wọn ò fi fẹ́ kórísun wọn ó ní àlàáfíà, wọn ò fẹ́ kórísun wọn ó ní ìsinmi. Bẹ́ẹ̀ dẹ̀ ni èpè kọ́, wọn ní ohun tá a bá ṣe, ohun tá a bá gbìn la máa ká. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ní pé ìran Yorùbá ò ní ní ìsinmi sẹ́, àrọ́mọdọ́mọ wọn ò ní ní ìsinmi. Èpè kọ́, èpè kọ́, gbogbo ẹnikẹ́ni tí ń fogún ja Yorùbá ni tán lójúlẹ̀ tán ní kí Yorùbá máa wá ìrójú kiri. They know pé the only solution, mo ti sọ ń gbà kan rí pé it is only Yorùbá leaders, Yorùbá obas still defending Nigeria, tó dẹ̀ ń pa wá, they are defending Nigeria, tí Nigeria dẹ̀ ń pa wá bí ẹni pẹran. Thursday tí mo ṣe program pa náà ní àwọn Mahmudas, another newborn baby for Sultan of Sokoto, over 600. Ẹ̀rí fídíò náà pa nípakúpa. Kẹ́ ẹ lè mọ̀ wípé the only solution to our problem òun náà ní ká gba òmìnira wa. Tán bá ń tàn wá káwa, pé tán bá ń tàn wá káwa gan mọ́ tanra wa. A ti rí ojú káwa ọmọ Yorùbá má wá ìrójú kiri kú lóko. A ti rí ọ̀nà àbáyọ tí ò rújú. A ti rí ọ̀nà àbáyọ. Ọlọ́run dẹ̀ ti gbé àwọn kan dìde tó fẹ́ lò fún ìgbédìde ọjọ́ ọ̀la Yorùbá tuntun. Ọba kan rí lẹ́dọ̀, wọ́n ní Edo traditional ruler give Fulani herdsmen quick notice to leave their land. Ẹ̀rí káwọn ọba wa lè sọ̀rọ̀ ẹ̀ torí pé wọ́n ti sọ fún wọn wípé tẹ́ ẹ bá ti gbà ń táwọn ọmọdé yìí pariwo tó bá ti bọ́ sí awoof money tẹ́ ẹ̀ ń gbà ẹ̀ lè rí gbà mọ́. It is because of that our obas they become our enemy. Ṣé ẹ mọ̀ pé mo mú fídíò kan síta? Àjọ wo ni ẹ má ní fídíò ìwo, ẹ bá tún ní kí n gbé síta màá tún gbé síta, to show you that there is nothing like a solution for Nigeria. Téèyàn kan bá sọ fún mi pé solution wà fún Nigeria, irú ẹni bẹ́ẹ̀ ń tàn wá ni. A ti gbọ́, màá tún repeat fídíò yẹ kẹ́ ẹ wò ó, ṣùgbọ́n eléyìí tí mo mú wá yìí tíjọ́ wọn àná àmì ni tó ń sọ wípé wọ́n tàn wọ́n sọ́nà sí ẹnu Boko Haram, Miyetti Allah, Iswap àti Mahmuda. Ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ rẹ o, ọ̀rọ̀ rẹ o, kí lè ròyìn lórí gbogbo ètí bàbá Èkìtì ti sọ kalẹ̀ yìí. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sọ, àti gbogbo àwọn tó nífẹ̀ẹ́ Yorùbá náà ni wọ́n ti ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí lórí bí ilẹ̀ Yorùbá ṣe máa gbára ẹ̀ lọ́wọ́ àwọn dáràndáràn tí wọ́n fipá bá àwọn ìyá àti ọmọbìnrin Yorùbá lò pọ̀, tí wọ́n pa àwọn àgbẹ̀ ilẹ̀ Yorùbá, tí wọ́n ṣe ilẹ̀ Yorùbá báṣubàṣu. Kódà bí ilẹ̀ Yorùbá ṣe máa bọ́ lọ́wọ́ àwọn àgbà Yorùbá tó ń gbàbẹ̀ tẹ́lẹ̀, tó ń gbẹ̀yìn bẹ́bọ jẹ́, gbogbo ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sọ nípa bí Yorùbá ṣe máa ní ìtẹ̀síwájú. Òun náà ni bàbá Èkìtì náà tún sọ yìí o, tí wọ́n sọ nù fọ́nrán yìí. Kí lè ròyìn lórí gbogbo ọ̀rọ̀ yìí? Kí lọ́nà àbáyọ? Kí lọ́nà tí Yorùbá máa fi lómìnira tó fi máa tẹ̀síwájú?
drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching. À ń lọ fún ìpolówó ọjà ẹ pè WhatsApp number page yìí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára ọlọ́run máa jó dànù. kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu